àlàáfíà tí wàá ṣe baálé ọ̀rọ̀ rẹ àwọn lójókòó tí yìí o gẹ́gẹ́ bí mo ṣe sọ látẹ̀yìnwá àwọn ọmọ yìí ó kó wọn sákàtà tiẹ̀ bó ṣe wà rí ṣe yóò fi mọ gbúrò yóò fi mọ lọ sókè sí bí bẹ́ẹ̀ kọ́ tó bá tún lóun káwọn ọmọ ìlọbi tó ti kó wọn wàhálà wà ń bẹ́ẹ̀ o. ẹ jọ̀ọ́ nítorí tó lọ ẹ jọ̀ọ́ ẹ̀yin náà mo wò bá ti mo sọ fún mi lórí àwọn ọmọ yìí ṣe rí tí mi bá tètè dá àwọn ọmọ yìí padà síbi tí mi ti kó wọn ó máa di police case tó bá ti di police case ni ẹ̀mẹ̀sùn tó máa fi kàn mí ẹ̀sùn gbọ́mọgbọ́mọ kò ní dá kírun yẹn ṣẹlẹ̀ sí mi bàbá ẹ jọ̀ọ́ nítorí tó lọ nígbà mi wá solution sọ̀rọ̀ yìí èmi kò rò pé bí mo ṣe kó wọn wáyé bóyá tó bá ti dé ibà yìí ètò tẹ́lẹ̀ fẹ́ ṣe léṣe ju wọn yẹn eléṣe tuntun má dẹ̀ kó wọn padà síbi tí wọ́n wà lọ́dọ̀ àwọn bàbá wọn bọ́tí lè tẹ́ ń sọ irú swing sí ni bàbá ẹ̀ sànú mi. Ọlálékan o ṣe mọ́ fúnra rẹ̀ ń gbó dídí sán ṣé o fẹ́ tálíkà bíi tàtẹ̀yìnwá o sì fẹ́ mọ̀sí mọ́ o fẹ́ kó sí òun mọ́ àwọn ọmọ yìí ó kó wọn sákàtà rẹ ni o ó mọ̀ ṣe bó ṣe ń ṣe sí wọn tẹ́lẹ̀ ó mọ̀ ra nǹkan fún wọn ó mọ̀ mú wọn jáde ó mọ̀ bá wọn ṣeré ó mọ̀ fún wọn ní nǹkan ó jẹ́ kí ẹ̀jẹ̀ yín ó túbọ̀ wọnú ara wọn kó lè bá àrọ́ náà àti gbégbá ni o. gẹ́gẹ́ bí mo sì ti sọ fún wọn pé aláti ṣe tìyẹ ló yẹ kó má ti ṣe ara rẹ o. fine bàbá inú mi dùn pé ẹ tún sọ̀rọ̀ débi aláti ṣe lẹ́yìn ṣẹlẹ̀ aláti ṣe yẹn gan-an ni kẹ́ bá mi wá bá sọ̀rọ̀ báyìí pé mo ti ń ní sùúrù láti jọ ìta láti ṣe ṣiṣẹ́ but now ẹ sọ fún aláti ṣe ó find solution sọ̀rọ̀ yìí yàtọ̀ sí pé bóyá kí n máa káwọn ọmọ yìí lọ solution tí mo fẹ́ kẹ́ bá fún gbogbo ká láti ṣe yẹn ṣe fún mi ni pé kí n káwọn ọmọ yìí padà sọ́dọ̀ bàbá wọn ẹ jọ ẹ bá mi bá sọ̀rọ̀. Lékan ó fẹ́ tó síbi ìtàtẹ̀yìnwá. ṣùgbọ́n pé o ti ń portray act of irresponsibility ṣé ó yẹ kí wò tán wò yà wà lódòdù táwọn ọtí dé sí àbọ̀ sọ fún ẹ̀ náà pé lórí dáàbò ló kún ọ̀tá rẹ̀ tí ó ti látara ọ̀tẹ̀ táàbù tẹ kó ti máa rest kó ti rest wọ́n ti wà á tàn sí. má bínú wọn ò ní pẹ́ dé. What is the meaning of all this now? Láì bí nǹkan bẹ́ẹ̀ kí ọkọ ọmọ lọ́mọ tó ìṣọmọ ti tẹ̀ ó kò jáde látàárọ̀. Àlékàn. What is the meaning of all this now? Láì bí nǹkan bẹ́ẹ̀ kí ọkọ ọmọ lọ́mọ tó ìṣọmọ ti tẹ̀ ó kò jáde látàárọ̀. Lékàn mi láìpẹ́ rárá. Báwo ṣe máa kọ́ ọmọ jáde látàárọ̀ sí tó ṣe ń fọwọ́ sí? Táàbí ẹ̀ka ọmọ ti máa rest wọ́n ti jẹ ọkọ ti rí rà. Wọ́n jáde látàárọ̀ sí òtí rẹ̀ wọ́n wò tí ẹ̀ bó ṣe lè ti. Ìlú láìpẹ́ rárá. ṣé nítorí pé mo kàn kó àwọn ọmọ wa jáde ẹ ló wá bẹ̀rẹ̀ sí ní pariwo lé mi lórí ìgbà tí mo jáde tí mo lè ń bọ̀ eléyìí inú ẹ ti rọ̀ mo lè ní kó kí n jẹ́ kí n gbé lọ sí tán máa ṣe inú ẹ̀ fún ìgbà tó ṣe inú ẹ̀ fún tán òun náà bẹ̀rẹ̀ sí ní sunkún ẹ ó ní àfitán bá bọ̀ ń ṣe irun ó ní òkè kan bá òun náà ṣe nígbà tó máa fi bá Bísọ́lá parí irun tiẹ̀ táìmù ti lọ tíbi tí mo kàn ń wò gbà bóyá kí n tẹ̀ mí kọ́ ọ̀pẹ̀yà iyọ̀lá o àwọn ọmọ wa máa sùn lọ mi ò tó bá dé dàárọ̀ lọ́mọ máa kó wọn bọ̀. Bẹ́tà fún oṣù tí mo fẹ́ sùn wọ́n máa rù rárá. Ṣúyẹ èmi mo làwọn ọmọ ṣúyẹ ibi tí àwọn ọmọ bá dẹ̀ fẹ́ sùn must be my own decision. Tó ti yẹ mi ò lè aláwọ̀ lóko bẹ́ẹ̀ má yẹ bá sọ mọ́ pé ọmọ wa ló jẹ́ tí bàbá ọmọ kó má làálàá. Tó ti yẹ àwọn ọmọ mi ní wá ẹbí títí ẹ lọ fẹ́yàwó títí ẹ kó bí àwọn ọmọ títí ẹ. Abíọ́lá ṣé o mọ̀ pé ọmọ wa ní àwọn yìí. Wọ́n lálẹ́ kan má tẹ̀ wá má tán sùúrù mi o. Ó ní nǹkan tó ṣẹlẹ̀ tí mi sọ rí o. Ṣé o kí mo jí bí mi ò ṣe fẹ́ mo jí mọ́ tí mo ní kí mo jí máa kó ní gbèsè ayé mi. Ó ṣe yẹn o. Owó ìtìlẹ̀ lọ́la. Sáàmù ń gbé ìwọ wa. Abájẹ́ tó bá ti wọ́n pa my baby. Fine. Ṣé wá rí nǹkan tó sọ yẹn gan-an ó tiẹ̀ ti wá dá báyìí tó mọ̀ ń pa òrèmí àti mojí àbí ó ti wá dá báyìí a máa wá dojú gbogbo ẹ̀rọ tó mọ ìlú bàtà yẹn tó bá lù mí wá lù pa wá tún lù mí
wọ́n máa lu gbàgbà àwa ní gbogbo àwa bẹ́ẹ̀ sìn tó wá ní mo títò sọ ẹ o olówó mú èmi àti Ìbílọ́lá ìyàwó ẹ̀ olóhùn wa mọ́ra mímọ́ra tó mú wa mọ́ra olófa ọmọ tí mo bí olófa Dámilọ́lá àti Bísọ́lá tí ó fi bí wọn fún mi tó wá ní Bùkọ́lá tí wọ́n ń wò yẹn ọmọ Fọlárìn ó yà ẹ́ lẹ́nu ọmọ ètò pín ọmọ Fọlárìn ni wọ́n á bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí ìwọ sọ pé kí n má sọ pé ọmọ wa ìwọ tèmi ń ṣàánú ṣé ọmọ tó mọ̀ ṣàánú ẹni tí mo sọ pé ọmọ wa ọmọ mi kò yẹ sí ọmọ tèmi tó bí fún mi tíyàwó ẹ̀ Ìbílọ́lá tó bí fún mi ni wọ́n máa sọ kò sẹ́ni tó lè mọ̀ wọ́n láìláì bí ọlọ́mọ ṣebí yẹn ni mo kó wọn jáde rẹ̀ tí mo wò pé àwọn ọmọ yìí wọ́n look nice mo lè kó wọn lọ bí tí wọ́n ti máa bá mi ṣe wọn wọ́n náà rí pé wọ́n ti yàtọ̀ sí ní ìlú òṣèlú tí ẹ̀ try torí alágbàtọ́ ni ẹ̀ ó sì bá mi tọ́ wọn láti kékeré yẹn ibi tó wá tọ́ wọn dé ó ti dá bẹ́ẹ̀ yẹn ṣé o ti gbọ́ ó ti dá bẹ́ẹ̀ yẹn mo fẹ́ gba àwọn ọmọ mi fẹ́ kó àwọn ọmọ mi torí àwọn ọmọ tó ń wò ìyọ̀ mi ni wọ́n tó bá jẹ́ pé wọ́n lójú ni ṣé wọ́n rí pé àwọn ẹ̀yìn ojú ẹni wọ́n àjọ ẹ̀ náà eléyìí jọ ìyá ẹ̀ eléyìí tó ìwájú ẹ̀ orí ẹ̀ ṣe rí ìwọ wo orí ẹ̀ kó wo orí mi orí títẹ̀ bó ṣe tẹ́ sókè orí ẹ̀ náà kò jọ ẹ̀ náà nítorí bó ti dúdú kò mú bí kankan lára ẹ̀ rárá tó bá tẹ̀ ẹ̀jẹ̀ lókù tó wá ti gbọ́ ọ for information mo ti wá ṣetán báyìí sìn láti gba àwọn ọmọ yìí ìdẹ́kùdé ni mo wá fẹ́ fún ẹ láyé kó tẹ inú ìyàwó ẹ dáadáa tẹ̀lé mi dáadáa ìwọ́n tiẹ̀ kò jẹ́wọ́ fọ́kọ ẹ̀ kò tí ń dọ́ jẹ́wọ́ fọ́kọ ẹ bí àwọn ọmọ yìí ṣe jẹ́ kó èmi ni mo ní Dámilọ́lá àti Bísọ́lá eléyìí tó dẹ̀ bí fún Fọlárìn tó kú ṣàlàyé fún kó yé dáadáa kó yóò rí ẹ lè pè ń gbà ẹ Mr. Man tó bá ti di ọ̀la ó wà kó àwọn ọmọ tó bá wá mú ẹ láti fi ra ọmọ mi gba ìlú máa tó mọ̀ pé iná ó lè jó lórí omi alájú ẹ̀. lóòótọ́ ni lọ́jọ́ kan ni Mújísọ́lá pè mí. Ìbílọ́lá ṣorí honestly ọkọ ẹ̀ kò lè ever jẹ́ kí mi àti ẹ ṣe ọ̀rẹ́ mọ́ nítorí nǹkan mẹ́ta dẹ̀ ni ṣórí bó ṣe wà yìí inú ilé ọlá inú ilé owó ló wà ṣùgbọ́n kinní kan ni o